Kí ló tún ṣẹlẹ̀ nínú fíìmù Àbínúwáyé? Mo lérò pé púpọ̀ lára yín ti wo fíìmù náà. Fún àwọn tí ò bá tí wò ó, ẹ gbìyànjú láti lọ wo fíìmù Àbínúwáyé apá kìíní lórí Yorùbá Premium Plus. Àwọn ló ń ṣò rẹ̀ lórí YouTube. Ẹ gbìyànjú láti lọ wo fíìmù náà torí pé fíìmù náà ó dùn gidi gan. Lónìí, a ó máa sọ̀rọ̀ nípa òṣèré tí ẹ nífẹ̀ẹ́ sí jù nínú fíìmù Àbínúwáyé. Tí ẹ bá mọ̀ wípé ẹ fẹ́ wo apá kejì fíìmù yìí, ẹ tẹ subscribe button torí àǹfààní tẹ́ ò máa rí ni wípé a ó máa notify gbogbo àwọn subscribers wa tí apá kejì fíìmù Àbínúwáyé tí ó bá jáde o. Àwọn tó ti wo apá kìíní fíìmù náà, mo mọ̀ wípé wọn kò lè dúró láti wo apá kejì fíìmù Àbínúwáyé. Ẹ tẹ orúkọ òṣèré tí ẹ bá nífẹ̀ẹ́ sí jù nínú fíìmù Àbínúwáyé apá kìíní, ẹ tẹ̀ sí comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀. Lónìí, a kò ní rí jù báyìí lọ. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button. Ire lójú gbogbo wa ó máa rí o. Ó tún dọjọ́ mi ọjọ́ rẹ̀ ó dìgbà.